ká tó délé ayé nílé ayé tí ń bẹ. Ní ìgbà kan ìlú kan bẹ tá à ń pè ní ìlú Àkìlàpá. Ìlú yìí lówó, ó kún fóyin àti wàrà. Eku ń ké bí eku, bẹ́ẹ̀ lẹyẹ ń ké bí ẹyẹ. Ọmọ adarí wọn sì ń fọhùn bí ènìyàn. Bí ìlú yìí ti dára tó, èèwọ̀ kan ṣoṣo níbẹ̀ nínú ìlú yìí. Ẹnikẹ́ni ò láǹfààní àti pa ejò, torí pé tọmọdé àtàgbà nínú ìlú yìí yóò mọ kọjá níbi ejò gbé wà tí ò sì ní pa wọn lára. Àwọn àjòjì ò sì láǹfààní àti gba inú odò ẹlẹ́sìn àbáwọlé sínú ìlú yìí. Ó ní ojú ọ̀nà tí wọ́n gbà láàyè fún wọn láti gbà kọjá. Ó ní arábìnrin kan tí orúkọ rẹ̀ á máa jẹ́ Àwẹ̀lé. Àwẹ̀lé jẹ́ àjòjì nínú ìlú yìí. Ó rò lọ́kàn rẹ̀ lọ́jọ́ kan pé kí ni ìdí tájòjì ò fi gbọdọ̀ gba inú odò ẹlẹ́sẹ̀ yìí kọjá. Àwẹ̀lé sì kọrí sọ́nà odò yìí ní òru ọjọ́ kan. Ó ní kò kúkú sí ohun tuntun lábẹ́ ọ̀run. Kí ni ìdí tájòjì ò fi gbọdọ̀ gba odò ẹlẹ́sẹ̀ àbáwọlé yìí kọjá? Àwọn mọ̀ rí yín lọ́jọ́ míì, òde rè o.